wọ́n sì mọ̀ pé àwọn ìyálọ́jà àti bàbálọ́jà tí wọ́n ń tajà ní ọjà Bódè yẹn wọn kì í ṣe kékeré, wọn kì í ṣe èèyàn lásán. Wọ́n wò pé tí àwọn bá ti lè gain mind àwọn ìyálọ́jà yẹn, tí wọ́n bá ti lè gba tàwọn, kì í ṣe èèyàn kékeré ló gba tàwọn. Ni ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ṣe bí wọ́n ṣe ń ṣe yẹn. A lè rí inú wọn tó bá jẹ́ pé kì í ṣe irú àsìkò ní nǹkan yẹn ṣẹlẹ̀, a lè rí irú wọn náà tí àwọn náà ó náwó bẹ́ẹ̀ sí wọn, ṣùgbọ́n ó ṣeé ṣe kó má tó bí wọ́n ṣe ṣe yẹn tí ìbá ṣe irú àsìkò yìí. Ṣùgbọ́n torí pé Otasansan rédíò and TV. lórí ìṣẹ̀lẹ̀ iná tó jó ní ọjà Bódè ní Mọ̀lété nílẹ̀ Ìbàdàn, oríṣiríṣi àwọn olóṣèlú ni wọ́n ti ń bá àwọn ìyálọ́jà bàbálọ́jà nínú ọjà yẹn ni wọ́n ti bá wọn kẹ́dùn fún iná tó jó yẹn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú, pàápàá jùlọ àwọn olùdíje sí ipò gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ẹgbẹ́ òṣèlú káàkiri ni wọ́n ti ń nawọ́ sí àwọn ìyálọ́jà àti bàbálọ́jà tí iná jó ọjà wọn ní Bódè nílẹ̀ Ìbàdàn. Ọ̀rọ̀ àwọn ìyálọ́jà nílẹ̀ Ìbàdàn wá dàbí ilé ọba tó jó ẹwà ló bùkún. Kí mo pè é? Ilé ọba tó jó ẹwà ló bùkún, torí pé wọ́n ti bẹ̀rẹ̀ láti máa ṣe àtúnṣe àwọn ilé tó wó, àwọn ilé tíná jó nínú ọjà Bódè. Ó sì mọ̀ pé owó tó ti wà ńlẹ̀ fún àwọn ìyálọ́jà àti bàbálọ́jà yẹn báyìí kì í ṣe owó kékeré, ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni tí wọ́n lè lò láti fi ṣe àtúnṣe ohun tí iná bàjẹ́ nínú ọjà yẹn. Ẹni tó kọ́kọ́ ṣe àbẹ̀wò sínú ọjà yẹn ni olùdíje sípò gómìnà ní ẹgbẹ́ òṣèlú APM Adékànbí, Sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali ní ẹgbẹ́ òṣèlú APC, àwọn náà lọ. Ẹni tí ì ṣe olùdíje ìyẹn tó jẹ́ ọ̀kan lọ́mọ ilẹ̀ Oòduà, olóyè Jubril, ẹ ti rántí, àwọn náà nawọ́ sí àwọn ìyálọ́jà àti bàbálọ́jà. Olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Accord Party, Alhaji Oríyọmí Hamzat, àwọn náà nawọ́. Tírélà igi àbí ọkọ̀ lóòdù méjì nǹkan tí ẹ̀ la gbọ́ pé àwọn gbé fún àwọn ìyálọ́jà àti bàbálọ́jà yẹn, wọn ò fún wọn lówó tí wọ́n, ṣùgbọ́n àwọn yìí tí wọ́n ti lọ ṣáájú Alhaji Oríyọmí, owó ni wọ́n ń gbélẹ̀. Ọ̀rọ̀ àwọn ìyálọ́jà àti bàbálọ́jà nílẹ̀ Ìbàdàn ó wá dàbí ìgbà pé orí wọn sọre, torí pé ó ṣeé ṣe tí irú ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yẹn, tó bá jẹ́ kì í ṣe irú àsìkò yìí ló ṣẹlẹ̀ ni, tí kì í ṣe àsìkò tíbò ń bọ̀, tí kì í ṣe àsìkò ìpolongo ìbò, ó ṣeé ṣe kí àwọn ìyálọ́jà àti bàbálọ́jà lọ́jà Bódè ó ṣe kán mọ́ rí irú ìrànlọ́wọ́ ọwọ́ rẹ̀ tí wọ́n ń rí gbà yẹn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn. Ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdíje lọ́wọ́lọ́wọ́ sípò gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń wá ojú rere àwọn èèyàn. Wọ́n sì mọ̀ pé àwọn ìyálọ́jà àti bàbálọ́jà tí wọ́n ń tajà ní ọjà Bódè yẹn wọn kì í ṣe kékeré, wọn kì í ṣe èèyàn lásán. Wọ́n wò pé tí àwọn bá ti lè gain mind àwọn ìyálọ́jà yẹn, tí wọ́n bá ti lè gba tàwọn, kì í ṣe èèyàn kékeré ló gba tàwọn. Ni ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ṣe bí wọ́n ṣe ń ṣe yẹn, tàbí kí wọ́n ṣe tó bí wọ́n ṣe ṣe yẹn. A lè rí inú wọn tó bá jẹ́ pé kì í ṣe irú àsìkò ní nǹkan yẹn ṣẹlẹ̀,
a lè rí wọn náà tí àwọn náà ó náwó bẹ́ẹ̀ sí wọn ṣùgbọ́n ó ṣeé ṣe kọ́ mọ̀ tó bí wọ́n ṣe ṣe yẹn tí ìbá ṣe rú àsìkò yìí ṣùgbọ́n torí pé gbogbo wọn náà ń wá ojú rere àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀yọ́ ńlọ jẹ́ kó rí bó ṣe rí yẹn ńlọ jẹ́ ó tó bí wọ́n ṣe ṣe yẹn àbí ńlọ jẹ́ bí wọ́n ṣe yẹn ó tó bí wọ́n ṣe ṣe yẹn ọ̀rọ̀ ó ti yé yín kí ni ìwòye yín kí lè rò ti yín ẹ jẹ́ ká mọ̀ láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á ṣe àgbéyẹ̀wò rẹ̀ nígbà míì sense a máa wà nínú nonsense ọ̀rọ̀ tí funny thinker ọ̀rọ̀ tó sọ òní ó dé àrọ́wọ́tò mi tí mo rí tí mo wò tí mo lọ yẹ kí ẹ̀yin náà gbọ́ kẹ́yìn náà rí analysis tí funny thinker ṣe ẹ má jà wo ẹni tó sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó sọ gangan ní ká ẹ já gbéyẹ̀wò ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ àjọ wò ó ẹ jẹ́ ká jọ gbọ́ ó ń sọ àwọn n tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ tó ṣeé ṣe kó wáyé lẹ́yìn tí olóyè sẹ́nitọ́ Sarfadeen Ali tí ó ti wà unveiled tó dẹ̀ ti nawọ́ ẹni tí ó máa jẹ́ igbákejì rẹ̀ running mate ẹ̀ tó ti fi hàn tó ti kéde orúkọ rẹ̀ tó ti fi hàn àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ Adédèjì Adésọjí ẹ jẹ́ ká wò ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí funny thinker sọ nínú ọ̀rọ̀ tó sọ ó mẹ́nuba olóyè Teslim Fọlárìn ó mẹ́nuba ìyàwó gómìnà àná nípínlẹ̀ Ọ̀yọ́ màmá Florence Ajímọ̀bí báwo ló ṣe sọ báwo ló ṣe gbé kalẹ̀ ẹ jẹ́ a jọ wò ẹ jẹ́ a jọ gbọ́ tá a bá wá gbọ́ tán kẹ́ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye ti yín. Sarafa Ali ti wà unveiled as the candidate of the APC. Congratulations to you, Olóyè Sarafa Ali. Ó ti ẹ̀ jẹ́ pé inú wa ò dùn sí ṣùgbọ́n at this point we are left with no other choice than to congratulate you. Ṣùgbọ́n sí ẹ̀yin aspirant tó kù pátápátá torí àwọn ìgbésẹ̀ tí ìmọ̀ kàn lẹ́yìn tí ẹ bá ti jọ figagbága tí ẹni tí ó jáwé olúborí ti jáwé olúborí whichever ọ̀nà tí ó rí ọgbà tó fi jáwé olúborí ìjáwé olúborí náà là á pè é èyí tí ìmọ̀ kàn lórí àtẹ ìgbéléwọ̀n ẹgbẹ́ òun ni èyí tí wọ́n pè ní reconciliation committee ìyún reconciliation pé àwọn ó pe àwọn èèyàn jọ wọ́n ó ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni bóyá ẹlẹ́ni méje ni àbẹ́ ẹlẹ́ni méjìlá tí wọ́n máa tọ ojúlé dójúlé ẹ̀tọ́ ọ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀ sí ilé àwọn tí wọ́n jọ figagbága nínú ètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ láti lọ rèé máa bẹ̀ wọ́n láti lọ rèé máa fa ojú wọn mọ́ra pé bóyá kí wọ́n ó ṣàtìlẹ́yìn fún decision ẹgbẹ́ ìwọ̀n ẹni tí ẹgbẹ́ fà á lẹ̀ nǹkankan. Ìmọ̀ràn mi wá rèé olóyè Adélabú ẹ rí i pé mo dákọ̀ wọn straight ni Adélabú jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ gan-an ìfẹ́ Adélabú ò sì ní kú lọ́kàn mi títí láì torí pé ẹni rere ni olóyè Adélabú àti Àgbàoyè Tẹ̀sí Fọlárìn ọmọ Fọlárìn Ìbàdàn ẹ̀yin méjì ni mo ní bá sọ̀rọ̀ ẹ̀yin mo ní bá lọ́rọ̀ ṣe rí ẹ rò lẹ́ẹ̀mejì kẹ́ ẹ tó sọpọ́ọ̀tì Sarafa Ali èmi mọ̀ tí mò ń sọ ẹ rò lẹ́ẹ̀mejì kí ẹ tó sọpọ́ọ̀tì Sarafa Ali àkọ́kọ́ ni wípé mo mọ̀ pé tá a bá fi dìdá yín ẹ̀yin gan ní tinú yín tí ń bẹ lórí odò okùn yín nú tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ fẹ́ bọ̀wọ̀ fún Ààrẹ Bọ́lá Tinubu ẹbí olórí ẹgbẹ́ ṣùgbọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nígbà tí ìfínlápẹ̀ òṣèlú bá délẹ̀
survival of the fittest against 2031 ṣe mọ̀ pé tí Sàráfà bá ti wọlé tán eré second term ló tún kàn yún nínú òṣèlú ìyẹn ní political calculation. Tinubu ò ní bá yín sí níbẹ̀ mọ́ nígbà tí ìfínlápẹ̀ òṣèlú bá bẹ̀rẹ̀ o ẹ sì mọ́ gbàgbé pé nígbà náà yóò ti di gómìnà. Ìgbogbo mọ́gbọ́nrin lójú àtòkèrè láti lọ o kókókó báyìí láti rọ́fà àdìtí ẹrù dáadáa o. Mo ti kọ́ sọ nígbà kan rí pé kẹ́ ẹ mọ́ ṣe àtìlẹ́yìn fún Sàráfà Àlì ṣùgbọ́n kí n má dàbí ẹni bí àti pé ẹ̀yin gan fúnra lára yín àgbà òṣèlú nìyí pé kí wọ́n tiẹ̀ tó bírú wa igan lẹ́tí ń ṣòṣèlú èyí tó túmọ̀ sí wípé ẹ mọ nǹkan tó dáa fún yín. Èyí tí èmi ọkàn sọ ń bẹ̀ tí wọ́n sì fòté lé ni wípé ẹ rò dáadáa tẹ́ ẹ bá torí ìbọ̀wọ̀ fún Tinubu tẹ́ ẹ bá torí ìbọ̀wọ̀ tẹ́ ẹ ní fún Tinubu tẹ́ ẹ ṣàtìlẹ́yìn fún Sàráfà Àlì ṣé ẹ ti rí nǹkan àkọ́kọ́ tí mo ti ẹ̀fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ òun ní tàwọn àgbààgbà ẹgbẹ́ tí wọ́n yàn wípé kí wọ́n wá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ nǹkan àwọn ohun tí wọn ò ṣe é tẹ̀lé o ìntàgbà ẹgbẹ́ ọ̀jẹ̀ làgbà ẹgbẹ́ ń wá o ẹnu tèmi gba èyí tí mo wí wọn o tí wọn ò ṣe é tẹ̀lé o àwọn àgbààgbà ẹgbẹ́ tí wọn ò ṣe é tẹ̀lé ẹ má jẹ́ kí àgbààgbà ẹgbẹ́ kan sùn ìtọ́kì yín o táwọn wọn ò ṣe é tẹ̀lé o bí Sàráfà bá wọlé tán tí a pe òṣèlú bá bẹ̀rẹ̀ sí í dún lórí yín àwọn àgbààgbà ẹgbẹ́ ó píìkì sáìdì ní tiwọn ni o bẹ́ẹ̀ rí bí wọ́n ṣe píìkì sáìdì nínú primary election tó lọ wọ́n máa píìkì sáìdì ni o so tí wọ́n ò ṣe é tẹ̀lé ní tiwọn dágbà ẹgbẹ́ ọ̀jẹ̀ làgbà ẹgbẹ́ ń wá tí wọ́n yẹn ò ṣe é tẹ̀lé ṣùgbọ́n whichever way nínú consideration yín ẹ rí dájú wípé ẹ tọ ìlànà tí ó pe yín ẹ má torí ìbọ̀wọ̀ tẹ́ ẹ ní fún Tinubu ẹ má torí àpọ́nlé tẹ́ ẹ ní fún Tinubu kẹ́ wá ṣe nǹkan tí ó bẹ̀rì political structure yín o ẹ má torí àpọ́nlé ńláńlá tẹ́ ẹ ní fún Tinubu ṣe rí ọ̀gá ó ṣe rí ògbógbò tó kẹ́ wá torí ẹ̀ kẹ́ wá bẹ̀rì political structure yín fúnra lára yín o torí tí èmi ń rí ahead 2027 láì 2027 lọ tí mò ń rí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ torí ṣe rí ẹ̀yin méjì ẹ lè sí lè fètì Sàráfà Àlì bí ó di gómìnà bí ò ní dì ẹ̀yin méjèèjì yẹn lè sí lè fètì ẹ̀ bí ó di gómìnà bí kò ní dì nínú ẹgbẹ́ tó wà yẹn ẹ̀yin méjì yẹn lè sí fètì ẹ̀ tí ọmọ Fọlárìn Ìbàdàn lónìí bá pé àwọn juwọ́lẹ̀ kí Sàráfà kọ́mọ jẹ́ candidate lọ pé àwọn ṣàtìlẹ́yìn fún tolóyè Adélabú náà bá pé àwọn ṣàtìlẹ́yìn fún kò sí nǹkan kan náà tó lè dá Sàráfà Àlì dúró òótọ́ ọbẹ̀ nu ṣùgbọ́n a máa dùn bẹ́ẹ̀ in tí ó wà padà ṣẹlẹ̀ lẹ́yìn ńkọ́ nígbà tí a pé òṣèlú bá bẹ̀rẹ̀ torí èmi rí alámbísàn ní gbó àmbísàn kan kì í gbó ó yé Sàráfà Àlì dáadáa pé olóyè Adélabú ní àmbísàn láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́kọ́jọ́ gẹ̀rùgẹ̀rù làásì ìgbéwé kúkú ndùkú lóko ọjọ́ 2027 ni o ọjọ́ 2031 ni o ní ìgbàkúùgbà tí olóyè bá sì ní àǹfààní àti jáde dupò pé àwọn sì fẹ́ di gómìnà wọn jáde nígbàkúùgbà tó olóyè bá láǹfààní àti jáde síta dupò gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí wọn jáde ó yé Sàráfà dáadáa ibi tí mo ti pé apè òṣèlú ọ̀wà bẹ̀rẹ̀ nu o tí Sàráfà bá dìbò wọlé ẹbí gómìnà lọ́dún 2027 ẹjá wa mọ̀ ká lọ 2028 2029 2030 2031 ẹ ń gbàgbé pé àsìkò ni Ààrẹ Bọ́lá Tinubu ó ti mọ ìjọba tí wọ́n ó ti mọ kó gbá wọlé ìgbà ìyún tó bá dìbò wọlé o ìjọba tí wọ́n ó ti mọ kó gbá wọlé àwọn ó ti ṣe bí ẹni fẹ́ mọ bá ti wọn lọ lásìkò yìí Sàráfà yóò mọ̀ gbáradì láti ṣe ẹlẹ́ẹ̀kejì ó sì mọ̀ wípé dandan ni kí gángọ̀pù tó wà ìsopàǹpàpọ̀ wáyé torí ẹni mi pé àtòkè lójújì ti mẹ́kún sun Sàráfà ó ti tètè kí ẹ̀yin méjì wọ̀nyí kó tó dìgbà yẹn ẹ mọ́ sì mí gbọ́ politically yóò bẹ̀rì yín kìí ṣe tàìdá normal thing tí ẹni tó bá wà ń ru position yẹn á ṣe nìyẹn bó jẹ́ mi náà ni mo wà ń ru ipò yẹn tí mo dẹ̀ wà ní irú situation yẹn at that point in time nǹkan tí màá ṣe nìyẹn do everything to stop your opponent so Sàráfà máa stop yín before 2031 kó tó wá rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀ tètè stop ẹ̀ báyìí kó tó di pé Sàráfà stop yín before 2031 ẹ̀yin ẹ̀ tètè stop ẹ̀ báyìí
mi ò pé kẹ́ ẹ santi pátì o ṣùgbọ́n ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí torí bá méjì sì kọ́ torí tó bá dénú rẹ̀ yìí máa dodidi ni. ẹ jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ Olóyè Adélabú kò sí di méjì tó jẹ́ nífẹ̀ẹ́ sí yín ju wípé àkọ́kọ́ ní ẹni rẹ ní yín, ẹlẹ́kejì gángọ̀ púpọ̀ lórí yín gan gángọ̀ púpọ̀ gan látìgbà tẹ́ ẹ ti wà ní iléeṣẹ́ mọ̀nàmọ́ná ilẹ̀ yìí gẹ́gẹ́ bí aṣojú ìjọba àpapọ̀ ńbẹ̀ ní gángọ̀ ti wà lórí yín tí gángọ̀ ọ̀hún pọ̀ gan látìgbà tẹ́ ẹ wà ńbẹ̀ gẹ́gẹ́ bí mínísítà àti sìn iná mọ̀nàmọ́ná ọ̀hún ò fi bẹ́ẹ̀ yàtọ̀ ń tààrà. So kí ló wá dé tí wọ́n máa pariwo mínísítà tí ń bẹ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ pé kí wọ́n máa pè olókùnkùn igba olókùnkùn àwo. Mo ti sọ fún yín pé iléeṣẹ́ mọ̀nàmọ́ná ilẹ̀ yìí máa sọ ẹni tó bá jẹ́ olórí ibẹ̀ lẹ́nu ni. Ó sọ Fáṣọlá lẹ́nu tán, ó sọ Abawa Bọ́lá Ìgè lẹ́nu, ó sọ Líyẹ̀lì Mókè lẹ́nu. Ó sẹ́ni ó débẹ̀ láyé tí ò ní gbó kọkún òkì rẹ̀ kó tó lọ. So àwa mọ̀ ìyẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n aráàlú ọ̀mọ̀ torí ẹ̀ ní fi máa ń rọrùn tí olóṣèlú bá kó sí nǹkan tí wọ́n wá switch narrative láti fi suit agenda tiwọn aráàlú ọkàn sáré accept ẹ̀ bẹ́ẹ̀ ni. Fún díẹ̀ yìí Olóyè Adélabú is a victim of circumstance. Gang up ìsopàǹpà pọ̀ léni lórí òun ni Olóyè Adélabú jẹ́ victim ẹ̀ wọ́n gang up against Olóyè Adélabú ni. And being a law-abiding citizen and a loyal party man, he has remained calm. Kò dẹ̀ sọ nǹkan kan tó lè against ẹgbẹ́ tàbí tó lòdì sẹ́gbẹ́ àbí nǹkan kan láti ìgbà tí ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ APC ti wáyé. Ṣùgbọ́n síbẹ̀ àwa ò ní káwọ́ lẹ́rán tàbí ká káwọ́ gbéra láti má lè sọ nǹkan kan pa rẹ̀. Ẹni rẹ̀ ń Báyọ̀ Adélabú. Àwa sì wà in right position láti sí wọn létí wípé olóyè ẹ ti ṣe ogun tọmọlúàbí lè ṣe ṣùgbọ́n lásìkò yìí wọ́n fẹ́ kóra léra kẹsẹ̀ lẹ́sẹ̀ láti máa mọ̀ bọ̀ nílé yín pé kẹ ẹ dákun kẹ ẹ mọ̀ bínú fẹ́ mọ̀ bẹ̀yìn lẹ́bẹ̀ kan wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ ìyá o. Olóyè Adélabú ẹni tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jèjì lọ o wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ ìyá ẹ mọ̀jẹ̀ wọn bẹ̀yìn lẹ́bí òsì o ojú tó bá rọrùn wọ̀ dandan ni kò fọn náà. Èyí tí wọ́n ti sẹ́lẹ̀ yìí nílànà tàrígi sẹ́gi orí ara wọn náà ní kẹ́ ẹ jẹ́ wọn ó fi rù délé orí tó bá rọrùn wọ̀ dandan ni kò fọn náà rẹ̀ n tí sì ń jẹ́ kí n máa pariwo ọ̀rọ̀ yìí tantan ni pé torí pé mo mọ̀ pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà jèjì lọ tẹ́yìn bá torí bínú yín ṣe rí tẹ́ ẹ pẹ́ gbà sí wọn lẹ́nu tẹ́ ẹ sọ̀pọ́ọ̀tì Sàráfà tí Sàráfà bá ti wọlé tán ọmọ pé láǹbísàn o ọmọ pé àǹbísàn olóṣèlú yìí kú bọ̀rọ̀ o ọmọ pé 2031 is around the corner o ọmọ wípé àsìkò àti wábò fà ní kíkí yọ wá tó nígbà yẹn o fún díẹ̀ yìí mọ́mẹ́ǹtì tí Sàráfà bá ti wọlé lápé òṣèlú ọ bẹ̀rẹ̀ lé yín lórí ní tí wọ́n pè ní àpé òṣèlú ní ìfinilápé yọ bẹ̀rẹ̀ lé yín lórí àtẹ̀yìn àti olóyè Fọlárìn ìfinilápé òṣèlú ọ bẹ̀rẹ̀ lé yín lórí. And lára àwọn tí a kọ́ ní ibi tí àwa ti kọ́ òṣèlú ni wípé whatever you can do to stop your opponent do it because if you choose not to stop your opponent will definitely stop you so do everything you can to stop your opponent. Léyìí tí mo sì mọ̀ wípé Sàráfà ò ní rò lẹ́ẹ̀mejì tí ó fi ṣe gbogbo nǹkan láti stop yín ahead 2031 kó tó wá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ ṣe gbogbo nǹkan láti stop ẹ̀ báyìí kóhun tó stop yín ní 2031 tó ló mọ̀ pé ó mọ̀ wípé aláǹbísàn ní í gbó ambition kan kì í gbó ó mọ̀ pé ambition kì í kú nínú aláǹbísàn oyè dáadáa àgbà òṣèlú ni olóṣèlú lòun náà èyí Olóyè Sàráfà di olóṣèlú ni wọ́n olóṣèlú sílẹ̀ yín náà so ogun kan tí kò sẹ́mọ́sàn nínú òṣèlú kò sójú àánú ń bẹ̀ bó bá ṣe yẹ you play the game according to the rule of the game ni play the game according to the rule of the game ni kí èèyàn ó dẹ̀ lè get better result ni ẹ má torí ní táwọn àgbààgbà ẹgbẹ́ ó wí ẹ má torí ojú àánú tí wọ́n mọ̀ ṣe sí agbọ̀n ọ̀dọ̀ yín kẹ wá torí ẹ̀kẹ́ ẹ̀ gbà o. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó káàkiri àgbáńlá ayé kó rìn jìnnà dáadáa ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín.